ẹ wo bí Christian ṣe bíbélì rẹ̀ fake ni níbi tí wọ́n perfect dé ìyẹn máa doubt pé ṣé fake sí ní bíbélì ẹ máa pété yẹn bá wà well organized tó tún wá ti àwọn ọ̀jọ̀gbọ́n síwájú tí wọ́n plan tí wọ́n implement ẹgbẹ́ rẹ̀ tí structure wọn wà òkè tí wọ́n bá jókòó lórí ẹ̀bí gan àti máa jẹ̀kẹ́bi wọn máa jẹ̀bi lọ àfi kẹ́ ẹ fọgbọ́n tó rubbish lamẹ́ríkà ń ṣe ìbẹ̀tí kò sí ẹnì kankan tó ń ṣe ráìtì tó ní agbára tó Amẹ́ríkà láti stop rubbish Amẹ́ríkà ìwà wòye gbogbo tí sẹ́ẹ̀lì ń ṣe yìí ọ̀dà gbogbo àgbáyé lọ́mọ̀ pé ọ̀dà ẹ wo gbogbo àlùkù tí ń sọ ọ̀dà gbàtọ́ sọ fún Spain pé kọ́ wá wọ ogun tó ní Spain sọ olóhùn òsè Japan kìlọ̀ sọ rubbish ni bẹ̀tẹ̀ tó máa sọ fún rubbish pé rubbish ni ogun tó gbọ́dọ̀ jẹ́ fẹ́rí yóò ga tó rubbish yóò ga tó yóò lágbára tó yóò fi ní ohun tó láti sọ pé rubbish ni rubbish. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. Mo kí gbogbo ojú gbogbo ọkàn a kú ọdún àjínde a kú àsìkò ọdún níbi gbogbo lórúkọ Jésù yóò dára fún gbogbo wa ọkàn wa ó sì balẹ̀. If you are a Christian tó bá jẹ́ ọmọlẹ́yìn Kristi kíra rẹ kú oríire pé o ti ṣoríire. Fídíò tí mo kọ́ play ṣáájú yìí òun náà ni ti àáfàá wa ní ìlú Ìwó ẹ ti mẹni tí mò ń sọ ẹ sáà ti rí wọn ẹ sáà dá wọn mọ̀ àwọn tí wọ́n ń pèpè ogun jihad sílẹ̀ àwọn tí wọ́n ń jẹ́ wípé àwọn ọmọ wa ò gbọ́dọ̀ bá àwọn ọmọ rìn wọ́n máa corrupt wọn tí wọ́n kàn kọ́ àwọn ọmọ bá ṣe yìnbọn wọ́n tún wá gbé mi jáde pé pákéjì ní bíbélì wípé ìwé lásán ni mo pe àkọlé ọ̀rọ̀ ní ìjèrè ọkàn orí afẹ́fẹ́ ìjèrè ọkàn orí afẹ́fẹ́ ilé ọmọ wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà máa jẹ́ kó máa yé gbogbo wa wípé ìwé tán ń pè ní Kùránì yẹn ìwé irọ́ òfútù fẹ̀tẹ̀ ìwé irọ́ ni mi ò mọ̀ bóyá Ànábì Muhammad ló kọ àbẹ́nìbọ̀ tó kọ tó bá jẹ́ Ànábì Muhammad àbẹ́nìbọ̀dì àwọn tó yẹ kó ṣẹ̀wọ̀n ni wọ́n ẹni tó yẹ kí wọ́n là mọ́ ẹ̀wọ̀n gidi òní wọn tó bá jẹ́ ayé òde òní ni ìṣe ni wọ́n lọ kọ ẹ̀dà irọ́ máa sọ díẹ̀díẹ̀ fún máa expose gbogbo irọ́ wọn no matter èbú èpè tó wù kó ṣe that is your own cup of tea kò tiẹ̀ kàn mí rárá ẹ̀yin lẹ fa wàhálà ẹ sì rí wàhálà yẹn dáadáa á bá yín wá dojú ẹ̀ gidi gan torí ẹ̀yin lẹ fà á bíbélì ó jẹ́ ìwé irọ́ ẹ dẹ̀ mú àwọn ọ̀rọ̀ tó wà nú ẹ̀ ẹ download ẹ̀ sínú Quran ìwé Kristẹni ìwé Júù ìwé àwọn Sabians àwọn yẹn ní papọ̀ tí wọ́n pè ní alukurani tí wọ́n lọ́ọ́ ń sọ̀kalẹ̀ bàbá ńlá irọ́ ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí wọ́n ní ìrun kíkí nínú Kùránì pé ànábì ló bẹ̀bẹ̀ pé 50 ní irun yẹn ànábì wá bẹ̀bẹ̀ tó fi di 5 ẹ sọ pé irọ́ ni sà irọ́ ni mà òpùrọ́ lẹni tó sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ ànábì gan òpùrọ́ ni wọ́n sà ẹ jẹ́ mú ibi tí wọ́n ti lọ mú nínú bíbélì ẹ jẹ́ àwọn tó ṣẹlẹ̀ tí 50 tó fi gé wá sí 5 in the book of Genesis chapter 18 from verse 24 lọ sí ìsàlẹ̀ ẹ kàwé fún mi. Bóyá 50 olódodo yóò wà nínú ìlú náà. Níbí bóyá a lè rí 50 olódodo nínú ìlú náà yes. Bó àrùn. Ǹjẹ́ òrùn ìlú ìbí. Wọn kì yóò á da ibẹ̀ náà sí. Ibẹ̀ ni Abraham ti ń bẹ̀bẹ̀ ẹnìkan kan ọ̀bẹ̀bẹ̀ fún ànábì pé kán gé irun olè irọ́ òpùrọ́ tó jìnnà gidigidi wọ́n kàn píkì ọ̀pọ̀lọpọ̀ kanú bíbélì wọ́n wá dorí ẹ̀ kodò yes. Bó a dá ibẹ̀ náà sí nítorí 50 olódodo tó wà nínú rẹ̀. ẹ kàwé. Ó adára tí wọ́n sì fi ṣe irú èyí. tó fi ṣe irú èyí. láti run olódodo pẹ̀lú ènìyàn búburú. tí àwọn olódodo yóò sì dàbí àwọn ènìyàn búburú. Ó adára. Ǹjọ́ dára. Onídàájọ́ gbogbo ayé. Onídàájọ́ gbogbo ayé Ọlọ́run sí ènìyàn ni yes. Olúwa sì wí pé bí mo bá rí 50 olódodo nínú ìlú Sódómù. tí mo bá rí 50. ǹjẹ́ èmi ò dá gbogbo ibẹ̀ sí. màá dá gbogbo ibẹ̀ sí yes. Abrahamu sì dáhùn sí wí pé wò ó nísinsìnyí. mo ti dáwọ́lé. láti bá Olúwa sọ̀rọ̀. èmi ẹni tí ń ṣe erùpẹ̀ àti eérú. yes. bóyá 5 á dín nínú 50 olódodo náà. bóyá mo lè rí 45. ìwọ àrùn gbogbo ìlú náà nítorí 5. ǹjọ́ márùn torí yes. òun sì wí pé bí mo bá rí 15 níbẹ̀. tí mo bá rí 15 níbẹ̀ yes. èmi kì yóò run. èmi ò ní run. ó sì tún sọ fún wípé ó ní bóyá òun rí 40 níbẹ̀. tí mo bá lè rest. ó sì tún wípé jọ̀ọ́ kínú kí ó má ṣe bí Olúwa. Olúwa má bínú o. èmi ó sì máa wí. ẹ jẹ́ n tún wí. bóyá ó rí 30 níbẹ̀. ẹ ti rí bí ẹ̀bẹ̀ yẹn ti wá tí wọ́n gbé lọ ní Kùránì tẹ́ ń pa irọ́ pé Allah
màmá wọn bá bẹ̀bẹ̀ láti 50 sí 5 yes. èmi kì yóò run bí mo bá rí 30 níbẹ̀. yes. ó sì wí pé wò èmi ti dáwọ́lé. mo ti dáwọ́lé. láti bá Olúwa sọ̀rọ̀. ẹ kàwé. bóyá ò rí 20 níbẹ̀. tí n bá rógún ńkọ́. òun sì wí pé èmi kì yóò run nítorí 20. bó ṣe bẹ̀bẹ̀ títí nìyẹn ẹ jẹ́ ká wá lọ sí chapter 19 verse 12 to 14 ẹ jẹ́ àwòye tí wọ́n rí níbẹ̀. àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé. wọ́n wí fún Lọ́ọ̀tì pé. ìwọ ní ẹnìkan níyìn pẹ̀lú. ọlẹ́nìkan níyìn pẹ̀lú. àna rẹ̀ ọkùnrin. Lọ́ọ̀tì àna rẹ̀ ọkùnrin yes. àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin. àwọn ọmọ rẹ̀ obìnrin. àti àwọn ọmọ rẹ̀ obìnrin. yes. àti ohunkóhun tí ìwọ ní ìlú. mú wọn jáde kúrò ní ìyìn. ẹ máa gbọ́ wọn jẹ́ 5 Lọ́ọ̀tì ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ méjì ìkan nínú àwọn boyfriend ọmọ rẹ̀ ló tẹ̀lé wọn ìkan sápadà sẹ́yìn wọ́n jẹ́ 5 ibi tí 5 yẹn ti dúró òun nìyẹn now wọ́n wá ní wọ́n bẹ̀bẹ̀ lórí ìrun 50 ṣe kírun 50 lójúmọ́ ẹ ti fi rọ́ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ní àná ṣùgbọ́n lẹ́ni ọpọlọ wa ti sí ànígbà kẹ́ bayé àwọn ọmọ wa jẹ́ ní ọjọ́ ọ̀la mo tún lọ síbi kan níbi tí wọ́n sọ pé ànábì lọ́kọ́kọ́ gun jẹ́ẹ̀tì lọ sókè ọ̀run pé ó gun ẹṣin kan ó lọ sókè ọ̀run bàbá ńlá irọ́ ni bàbá ńlá irọ́ ni in the book of 2 Kings chapter 2 verse 11 and 12 yes. ó sì ṣe bí wọ́n ti ń lọ tí wọ́n sì ń sọ̀rọ̀. yes. síkíyèsí kẹ̀kẹ́ náà àti ẹṣin náà. kẹ̀kẹ́ náà àti ẹṣin náà. ó là láàrin àwọn méjèèjì. ó là láàrin àwọn méjèèjì. Èlíjà sì bá àjà gòkèrè ọ̀run. Èlíjà àti Èlíṣà Èlíjà sì bá àjà gòkèrè ọ̀run that's the first person tá a lè sọ pé ó gun jẹ́ẹ̀tì tá a lè pé ó gun àjà lọ sọ́run nǹkan kan ò ṣẹlẹ̀ sànàbí mọ̀mọ́ bá bá ńlá irọ́ ni copycat ni yes. Èlíṣà sì rí ó sì kígbe pé ó wí pé bàbá mi kẹ̀kẹ́ Ísírẹ́lì àti àwọn ẹlẹ́sìn rẹ̀ yes o òun kò sì rí mọ́. ẹ jẹ́ á wo Jésù fúnra rẹ̀ Acts of Apostles 1 verse 9 to 11 yes. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí. tó wí nǹkan wọ̀nyí. bí wọ́n sì ti ń wò ó. bí wọ́n ti ń wò ó. a gbé sókè. a gbé Jésù sókè. àwọn sọmọ sì gbà kúrò ní ojú wọn. gbogbo tó bá ti rí pé Jésù ṣe àbíyànṣẹ́nu Bíbélì a wá lọ kọ́ sọ́dọ̀ ara rẹ̀ a wá yí ipò pòun ló ṣẹlẹ̀ sí kò gún ẹṣin kankan kò gún kẹ̀kẹ́ kankan lọ síbi kankan gbogbo èbú àtèpè tẹ́ fẹ́ bú kódà ntòwù kò fi mi wé mo sì da Jòhánà àti Muhammad lọ ẹ kàwé jàre. bí wọ́n sì ti tẹjú mọ́rùn. bó ṣe tẹjú mọ́rùn. bí ó ti ń re òkè. bó ti ń re òkè. ìkíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ àlà. yes. dúró létí ọ̀dọ̀ wọn. now ẹ jẹ́ kí n mú eléyìí ìfẹ́ kó máa gùn púpọ̀ ẹ̀yin lẹ tọwọ́ bọ̀ wá lẹ́nu ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ nípa kìrìsìtẹ́nì ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ nípa ìwé wa tẹ́bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ nípa báíbù tẹ́yìn sọ̀rọ̀ nípa kìrìsìtẹ́nì àní dákẹ́ àmọ́ expose gbogbo irọ́ yín tí ẹ̀ ń pa bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wa wípé òru kan wà òru abiyì tí wọ́n wá káàkiri nínú ààwẹ̀ wọn òru irọ́ ni wọ́n wá kiri o kò sí ní tó ṣẹlẹ̀ sí wọn lóru abiyì ẹni tó ní òru yẹn Joshua ní orúkọ rẹ̀ inú bíbélì ẹ já gbọ́ bó ṣe lọ Joshua 10 verse 12 to 14. Yes. Nígbà náà ni Jésù wí fún Olúwa. Bí ọjọ́ tí Olúwa ti fi àwọn Mámórì fún àwọn ọmọ Ísírẹ́lì. Yes. Ó sì wí lójú Ísírẹ́lì pé ìwọ oòrùn dúró jẹ́ lórí Gíbíónì. Dúró jẹ́ lórí Gíbíónì. Àti wo òṣùpá. Ìwọ òṣùpá. Jẹ́ àfonífojì àjà lónìí. Òòrùn sì dúró jẹ́. Òòrùn dúró jẹ́. Òṣùpá sì dúró. Òṣùpá dúró jẹ́. Títí àwọn ènìyàn náà fi gbẹ̀san lára àwọn ọ̀tá wọn. Tí wọ́n fi gbẹ̀san lára àwọn ọ̀tá wọn. Akọ sínú ìwé Jásírì. Akọ sínú ìwé Jásírì. Yes. Bẹ́ẹ̀ ni òòrùn dúró ní agbede méjì ọ̀run. Òòrùn dúró lágbede méjì ọ̀run. Kò sì yára láti wọ̀ níwọ̀n ọjọ́ kan tó tọ́. Ó ti tó ẹyẹ parọ́ fáyé mọ́ kò sóòrù abiyì kan bè kan nínú Kùránì ó lè tẹ́ kọ́pì láti inú Bíbélì ni Joshua ló pàṣẹ fún òrùn àti òṣùpá for 24 hours tí ọjọ́ dẹ̀ yí padà now gbogbo irọ́ yín tí ẹ package sínú àlùkùránì gbogbo ẹ̀ la máa tàn bẹ́lẹ́bẹ́lẹ́ kò sí ẹnìkan tó fọ́ọ̀sì ẹ láti lè ṣe mùsùlùmí ó wù ẹ́ ló ṣe dúró sínú rẹ̀ tó bá ti wá jẹ́ pé ń tẹnu bá wa ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ yálàyà ọ̀rọ̀ ẹ sì máa gba ìkólérí àlàáfíà fún yín ẹ bá mi ṣe ẹ máa dúpẹ́ pé ó jẹ́ kìrìsìtẹ́nì. ó yẹ káwọn àáfàá yìí ṣàlàyé fún àwọn èèyàn wa ní pé Allah ó ń fi ẹni tí ó dá akọ àti abo búra ta ni ẹni tí ó dá akọ àti abo tí Allah fi ń búra ń bì because nǹkan yìí ń jẹ́ kó yé wa wípé Allah yìí òun kọ́ ló dá akọ àtabo èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé claims ni everything anybody ni ó lè kọ anything kó sọ pé òun lòun dá ayé òun lòun dá akọ òun kò sẹ́ni tó fẹ́ bí ẹ kò sẹ́ni tó fẹ́ nǹkan tá a lè fi mọ̀ bóyá wo ló dá nǹkan yìí ni pé tá a bá ní ó yá pidán kárí tá a bá fẹ́ mọ̀ pé lóòótọ́ ìwọ ló dá kínní ó yá pidán owó ẹ̀ kárí pé ìwọ ló dá aládẹ̀ ní kò ní dán nǹkan tó fẹ́ pa
Quran láti ń gbé dání láti sọ fún yín pé irọ́ lásán ni. Quran ò sọ̀rọ̀. Allah láti ń gbá etí, a máa ń gbá etí Allah ṣeré ni. Allah àwọn bídà kò lè sọ̀rọ̀ torí pé èrè lásán ni. Allah wá ń fi ẹni tí ó ẹ̀yin mùsùlùmí ẹ kọ́kọ́ mọ̀ ìjọ kan ọpọlọ yín máa ṣiṣẹ́ ẹ mọ̀ pé Allah yìí ẹni tó ń sọ̀rọ̀ nínú Quran yìí nǹkan tẹ́ ń tẹ̀lé yìí ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Ìdí nìyí tẹ́ bá bú Allah ní lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ rí pé kò kí ń dùn wọ́n. Tẹ́ bá bú Muhammadu ló máa ń dùn wọ́n torí pé Muhammadu ni Allah. Muhammadu òun ni Allah. Gbogbo ọ̀rọ̀ nínú Quran Muhammadu ló sọ. Èèyàn wa jẹ́ ká jì. Irọ́ lásán ni kíní yìí. Ẹ wáyà kan tá a kà. Ẹ rí pé Muhammadu ló ń give instruction. Muhammadu ti sọ fún wọn pé ẹ lọ pa wọ́n. Ẹ pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Ìgbà tó wá dé Quran 8:17 Muhammadu náà ló tún wá ń sọ̀rọ̀ pé ẹ̀yin kọ́ lẹ pa wọ́n o, Allah ló pa wọ́n. No, ẹ̀yin mùsùlùmí yẹn ṣe làákàyè. Ẹ̀yin kọ́ lẹ pa wọ́n, Allah ló pa wọ́n. Meanwhile, Allah yẹn ló ń give instruction wípé ẹ lọ pa wọ́n, ẹ jà wọ́n lógun. So nǹkan tẹ́ ẹ̀ ń sọ sí ni pé àwọn Fúlàní tí ó ń pa àwọn èèyàn pẹ̀lú bísímìlá yẹn, àwọn gangan ni Allah. Because Quran jẹ́ kó yé wa ń bì wípé àwọn ẹni yẹn gangan kọ́ ló ń pa àwọn èèyàn wa o, Allah ló ń pa àwọn èèyàn wa. So ẹ lè tètè mọ̀ wípé Allah tí wọ́n gbé wá fún wa apààyàn ni. Allah ò lè fún wàrà, ó lè dá wàrà nù. Tó bá jẹ́ pé Allah ló dá èèyàn, òun ló fi ẹ̀mí sára èèyàn, kò ní máa sọ pé kó máa pa wọ́n, kó máa gba ẹ̀mí lára wọn. Tó ráwò pé nínú agbára mi ni mo fi dá àwọn èèyàn yìí, mo fi ẹ̀mí sí wọn lára. Mo ṣe tún máa wá sọ fáwọn kan pé kán lọ máa pa wọ́n. Àmọ́ nítorí pé olórí burúkú ni Allah, kò lágbára, kò lè ṣe nǹkan kan. Òun ló ṣe ń give order wípé ẹ lọ pa wọ́n. Nǹkan kí nǹkan tó bá ti ń sọ fún yín wípé ẹ lọ pa àwọn èèyàn, ẹ lọ bà ibẹ̀ jẹ́, ẹ lọ da ibẹ̀ rú, ó yẹ kẹ́ ti mọ̀ pé nǹkan yẹn kò kí ń ṣe nǹkan gidi. Allah wá ń sọ pé ẹ̀yin kọ́ lẹ tún pa wọ́n nígbà tẹ́ pa wọ́n. Nígbà tẹ́ jùkò, ẹ̀yin kọ́ lẹ tún jùkò, òun Allah òun lòun jùkò. Ok, àwọn tó lọ ju òkò sí pálásì Ọ̀ọ̀ni níjọ́sí, àwọn mùsùlùmí tó ń ju òkò yẹn, nǹkan tí Kùránì yìí fi yé wa ni pé àwọn mùsùlùmí yẹn kọ́ ló ju òkò, àwọn Allah gangan ló ju òkò. Ẹ ti rí pé olórí burúkú ni Allah yìí, bàṣẹjẹ́ ni Allah yìí. Tó bá yẹ pé Allah mọ nǹkan tí wọ́n ná, iye tó ń ná, wàhálà tó ń ṣe kán tó gbé pálásì yẹn débi tó dé yẹn, kò tún ní máa give order yìí pé ẹ lọ jùkò sílé Ọ̀ọ̀ni. So ẹ ti ṣe mọ̀ pé Allah yìí ẹni òfò ni, olórí burúkú ni Allah yìí. Àwọn tó ń sin Allah yìí, àwọn tí wọn ò lè dá ronú ni. Nǹkan kan ò lè máa give order burúkú báyìí wípé ẹ lọ pa àyàn kẹjẹ máa sìn. Tó bá yẹ pé o lágbára lóòótọ́, kí ló dé tí o pa àwọn ẹni yẹn fúnra ara ẹ? Wáì tó fi ń sọ fáwọn mùsùlùmí, tó fi ń pàṣẹ fún wọn pé kán lọ máa pa àyàn, kán lọ máa jùkò. Lẹ́yìn tó bá wá pa wọ́n tán, àwa sọ pé ìwọ kọ́ ló pa wọ́n. Tá bá wá sọ fáwọn mùsùlùmí yìí pé ẹ̀yin mùsùlùmí yìí, irọ́ lásán ni kíní yìí. Àmọ́ torí pé wọ́n ti kó wọn ní ẹrú, ọpọlọ wọn ti bayé wọn jẹ́, ọpọlọ wọn ti lọ. Wọ́n tún máa ní irọ́ òótọ́ ni, Allah ló dáyé. Àmọ́ ńgbà tá Allah fẹ́ táǹkà Quran, Allah wá ń búra pẹ̀lú ẹni tó dá akọ àtabo. Tá bá tún wá lọ wo Quran chapter 27 verse 91, Allah tún Muhammadu àti Allah Muhammadu ń sọ nǹkan tí mò ń sọ gangan lélẹ̀ pé ọ̀rọ̀ Muhammadu ló wà nínú Quran now. Because báwo mo fẹ́ ka Quran ní sí Quran 27 verse 91, Muhammadu sọ pé ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ilẹ̀ Mẹ́kà. Nǹkan tó yẹ kó wà níbẹ̀ ni pé ohun tí mo pa Muhammadu láṣẹ rẹ̀ ni pé kó jọ́sìn fún Olúwa ilẹ̀ Mẹ́kà. Àmọ́ Muhammadu sọ pé ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀, tó túmọ̀ sí pé Muhammadu ló ń sọ̀rọ̀. Inú Quran ló wà. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ilẹ̀ Mẹ́kà. Ẹ wá fi Olúwa ilẹ̀ tí yín ẹ fílẹ̀, ẹ lọ sin Olúwa ilẹ̀ Mẹ́kà. Ṣẹ́yìn jẹ́ ọmọ Mẹ́kà, ẹ̀yin mùsùlùmí. Ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ ọmọ Yorùbá ni à ń bá wí o. Torí ètò wa yìí, àwọn ọmọ Yorùbá là ń bá wí o. Àbá àwọn ọmọ ìlú ibòmíì wí o. Àwọn kan ní ká máa ṣe kínní kó máa jẹ́ English. Ìwọ náà o lè gbé àwọn program yìí, o lè ṣe ní English. Tó bá mọ̀ pé o fẹ́ liberate àwọn Haúsá, àbò fẹ́ liberate àwọn ẹ̀yà míì, o lè ṣe ní English. Àwọn èèyàn ń ṣe ní English káàkiri. Àmọ́ ọ̀dọ̀ tí wá ń bì, àwọn Yorùbá, ọmọ Yorùbá làwa ń bá wí.
tá a bá ti wà united tá a ti gbára wálẹ̀ àwọn tó kù náà gbára wọn lẹ̀ àwọn ọmọ Yorùbá là ń bá wí o. Muhammadu sọ pé ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí ilẹ̀ Mẹ́kà. Kí ló ṣe Olúwa ilẹ̀ Yorùbá tẹ́yin ò lè jọ́sìn fún Olúwa ilẹ̀ Yorùbá? Kí ló ṣe Ògún, Ṣàngó, Ọbàtálá, Ọya tí ẹ ò lè jọ́sìn fún Olúwa ilẹ̀ yín tẹ́ lọ ń jọ́sìn fún Olúwa ilẹ̀ Mẹ́kà? Ṣọmọ Mẹ́kà nìyí ni. Ẹni tí ó ṣe ní ààyè ọ̀wọ̀ tí rẹ̀ sí ní gbogbo nǹkan ó ní ó ṣe ilẹ̀ Mẹ́kà ní ààyè ọ̀wọ̀. Ilẹ̀ Mẹ́kà ló ń sọ o, kò sọ ilẹ̀ Yorùbá o. Kẹ́ lè mọ̀ pé nǹkan tẹ́ ń sìn Olúwa ilẹ̀ Mẹ́kà lẹ́ ń sìn o, lẹ fi máa kọrí sílẹ̀ Mẹ́kà. Ló fi jẹ́ pé èdè Mẹ́kà èdè tó ń sọ ilẹ̀ Mẹ́kà lẹ gbọ́dọ̀ máa sọ torí pé Olúwa ibẹ̀ yẹn lẹ́ ń sìn. Táwọn ọmọ Mẹ́kà bá fẹ́ wá sin Olúwa ilẹ̀ Yorùbá èdè Yorùbá ló máa sọ o. Èèyàn kan ò lè dé di Ògún kó máa sọ Lárúbáwá ní di Ògún o, kó tóun fẹ́ bọ Ògún, kó fẹ́ bọ Ògún, kó wá máa sọ English. Ògún, here I am, Ògún, kó wá máa kò lè sọ o, Yorùbá ló máa sọ o. Torí pé Olúwa ilẹ̀ Yorùbá ni. Tẹ́ bá fẹ́ sin Olúwa ilẹ̀ Mẹ́kà, èdè Mẹ́kà lẹ máa sọ, èdè Lárúbáwá lẹ máa sọ. Jẹ́ kí n ṣọmọ Lárúbáwá. Ìdí nìyí la fi sọ fún yín pé wọ́n fẹ́ kó yín lẹ́rú, wọ́n fẹ́ sọ yín dọmọ Lárúbáwá, wọ́n fẹ́ bà ayé yín jẹ́. Ẹ jí ẹ ṣe làákàyè. Ọlọ́run Olódùmarè kò kí ń ṣàlà, èrè lásán ni Allah. Deity lásán ni. Nǹkan tá a gbélẹ̀ tá à ń bọ òun ni Allah. Bí Ògún Ṣàngó. Ògún Ṣàngó lágbára ju Allah lọ, Allah ò lágbára kankan. So àwa náà ní àwọn olúwa ilẹ̀ wa tó pọ̀ rẹpẹtẹ. Nǹkan tó bá ń ṣe ń lé tiyín ló máa mú. Àwa náà bá ṣe wà yìí, we are monotheistic in nature. Kò kí ń ṣe nǹkan tó pọ̀ là ń sìn, ní à ń bọ. Nǹkan yẹn kan là ń bọ. Nǹkan tó bá ń ṣe ń lé yín, ẹlòmíì Ògún ló ń bọ nílé ẹ̀, Ògún yẹn ni tiẹ̀. Ẹlòmíì Ṣàngó ló ń bọ nílé ẹ̀, Ṣàngó yẹn ni tiẹ̀. Ìyá ẹlòmíì ó yẹ pé ìdílé Ògún ni, tó bá tí ìyá ẹ̀ bá fẹ́ lọ ṣe nǹkan tí wọ́n ń ṣe nílé wọn, ó lè tẹ̀lé ìyá ẹ̀ lọ. Ẹlòmíì Ọbàtálá ló ń bọ nílé bàbá ẹ̀, tí bàbá ẹ̀ bá fẹ́ lọ bọ Ọbàtálá yẹn, ó lè tẹ̀lé bàbá ẹ̀ lọ. Nǹkan tó ń ṣe nílé yín yẹn, òun ni nǹkan tí bàbá tiẹ̀ tó ń ṣe yẹn. Ìdáwí sọ pé ilé yín ni kẹ́ ẹ lọ. Ilé yín nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ẹ ò kí ń ṣọmọ Mẹ́kà. Ìdí ni nítorí pé àwọn ará Mẹ́kà àwọn Lárúbáwá fẹ́ gbalẹ̀ yín ló ṣe ń sọ pé ilẹ̀ Lárúbáwá lẹ sí wá. Ẹ ṣe máa wá láti ilẹ̀ Lárúbáwá, wọ́n funfun Lárúbáwá, ẹ̀jẹ̀ dúdú nílẹ̀ Yorùbá. Wọ́n sọ èdè Lárúbáwá, àwájá ń sọ èdè tiwa dẹ̀ yàtọ̀. Ìmúra wa yàtọ̀, irun orí wa yàtọ̀, imú wa yàtọ̀, ojú wa yàtọ̀. Ẹ̀jẹ̀ ń sọ pé ibẹ̀ la sí wá. Ibẹ̀ lẹ ti máa mọ̀ pé àwọn ọmọ àlè ni àwọn tó ń pa ìtàn yìí. Torí ọmọ àlè ló máa ń fọwọ́ sí ju ilé bàbá ẹ̀. Ìjọ tá a bá jí tá a bá fẹ́ tún lu wa ṣe fún ara wa la máa dìbò fáwọn tó yẹ lórí ilẹ̀ wa. Gbogbo Muslim Christian tá a ṣe ń dìbò fún dey play ní o, à ń talẹ̀ wa ní o. Àwọn foreigner ló ń rúlu wa lórí ilẹ̀ wa o. Ìdí tó fi ń kówó wa lọ sí Mecca àti Jerusalem nìyẹn o. Torí pé olúwa ilẹ̀ yẹn lẹ̀ ń bá wọn sìn. Ẹ gbọ́dọ̀ máa fi owó yín tún ilẹ̀ yẹn ṣe. Ìjọ tẹ́ bá tó jí tẹ́ bá ti ń sin olúwa ilẹ̀ tọ̀dọ̀ ti yín, Ògún ló ń ṣe ń lé yín tó ti ń jẹ́ pé Ògún yẹn náà ló ń bọ. Ṣàngó ló ń ṣe ń lé yín, Ṣàngó yẹn náà ló ń bọ. Ibẹ̀ lágbára yín wà. Nǹkan Olódùmarè ló ṣe bẹ́ẹ̀. Ẹ ti ẹ̀ gbọ́nà ẹ wo kíní tó bá ti ẹ̀ jẹ́ pé irọ́ ni Ògún Ṣàngó. Ọlọ́run Olódùmarè fún ara ẹ̀ ló máa parẹ́. Ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé kọ̀ǹfàmù ni àwọn ẹni yìí wọ́n fẹ́ wá lo violence láti fi gbà lọ́wọ́ wa. Wọ́n wá ní kẹ́ máa tẹ̀lé ànábì, kẹ́ máa tẹ̀lé ànábì kò kí ń ṣe èdè Yorùbá o. Kẹ́ máa tẹ̀lé òjíṣẹ́ Allah tó jẹ́ pé májèlé ló pa. Táàdẹ̀ ní agbára nílẹ̀ Yorùbá téèyàn bá jẹ májèlé ó máa pọ̀. Tó bá tiẹ̀ gbé nǹkan fún yàn tó jẹ́ pé májèlé ló wà níbẹ̀, nǹkan yẹn á yọ̀ǹdì. A ní agbára yẹn nílẹ̀ Yorùbá. Wọ́n wá ní ká lọ máa tẹ̀lé ẹni tó jẹ́ pé májèlé lásán ló pa á. Kò jèrè ayé. Gbogbo ọmọ ẹ̀ ló pasán ni. Gbogbo ọmọ ẹ̀ ló kú. Ó kọjá bí ejò tó lọ lórí àpáta tí ò ní pa ni. Wọ́n wá ní ká lọ máa tẹ̀lé yẹn. Ẹ̀yin èèyàn wa yẹ ká jí èèyàn tó bókú sùn, wọ́n ní ká máa tẹ̀lé. Ẹ wojọ́ tá a ṣe integrity test fún Muhammadu òjíṣẹ́ Allah, ó fail integrity test ni. Mo ti máa ń sọ fún wa ká tó lè gba èèyàn kan gbọ́ pé òkè a fẹ́ tẹ̀lé ẹni yìí. Ẹ ṣe integrity test fún ẹni tó lọ pé ó mú kinní ìwá. Ẹ ṣe integrity test fún. Lẹ́yìn yẹn tún wá ṣe physical test fún. Tá àfáà kan bá ní Islam ní kẹ́ ṣe. Tó wá preach Islam fún yín tàbí pastor kan wá preach Yahweh àbí Jesus fún yín. Ẹ sọ fún pé kò sí wàhálà bẹ́ẹ̀ ti gbọ́. Ẹni kó ka kinní kan agbára ẹ̀yin ní nǹkan kan tó jẹ́ ìṣọ́ fún yín. Tán bá ṣá yín kò ní ràn yín. Ẹni kó ka Kùránì
kẹ́ ẹ dẹ̀ ṣá níbi iṣan ẹsẹ̀ níbi ẹ̀yìn ẹsẹ̀ yẹn ibẹ̀ ní kẹ́ ẹ ti ṣá tí ò bá wọlé ẹ lè gba Islam. Àwọn àfáà yẹn má tún gbàgbé àwọn àfáà yẹn ń ṣoògùn tó bá fẹ́ ru yín lójú ẹni kó lọ wá ẹran kó ka bóyá ìsájà ni bóyá kúlẹ̀ aláwù ni ó dẹ̀ ká sí ara ẹran yẹn jẹ́ ká ṣàwò tí ò bá ti wọlé máa gba Islam. Ẹ̀yin èèyàn wá òfegè ní Islam, ẹ̀sìn fún àwọn olórí kúkú ni, ẹ̀sìn fún àwọn ẹni òfò ni, ẹ̀sìn àwọn ọmọ àlè ni, ẹ̀sìn Fúlàní ni. Gbogbo àwọn tó wà ní Islam Fúlàní ni wọ́n. Torí tó bá jẹ́ ọmọ Yorùbá ó máa wí pé á rù dáadáa. Ẹ rí pé gbogbo àwọn ọmọ Yorùbá tó ń gbọ́ ètò wa tó ń gbọ́ wa, ìjọ tó ọmọ Yorùbá bá gbọ́ wa tó gbọ́ wa lẹ́ẹ̀kínní tó gbọ́ wa lẹ́ẹ̀kejì tó bá gbọ́ wa lẹ́ẹ̀kẹta ẹsẹ̀ ẹ máa mì ní àfi tó bá jọmọ àlè tó bá jẹ́ Fúlàní. Torí kò sí bá ṣe fẹ́ sọ tó Fúlàní ò ní fi Islam lẹ̀. Ìdí ni pé ẹ̀sìn yìí wọ́n gbé wá láti wá fi gbalẹ̀ wa ni o, wọn ò gbé wá fún nǹkan méjì. Ibi tẹ́ bá ti gbọ́ Allahu Akbar ẹ méré ni o, wọ́n fẹ́ pa yín ni o. Ẹ̀sìn Islam wọ́n fi ń gbalẹ̀ wọ́n fi ń pààyàn ni o. Ẹ rí káàkiri ẹ wo àwọn tó ń ṣe Christianity bó ṣe ń pa wọ́n. Wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyẹn ní Jọ́ọ̀sì pẹ̀lú Jésù. Ẹ tún sì dúró nú ẹ̀sìn yẹn. Wèrè pásítọ̀ kan wá jáde ó lóun lágbára òun lọ sí di èṣù òun lọ. Irú pásítọ̀ yẹn kí ló dé tẹ́yìn Kristẹni kí ló dé tí ẹ ò dájọ́ pé pásítọ̀ ẹ lágbára ẹni ẹ ti gbé èṣù mi ẹni ẹ ní agbára pásítọ̀ mo gbà fún yín ní orúkọ Jésù ní agbára yé Jésù ẹyà ọgbà agbára yẹn ó yá ẹsẹ̀ kí pásítọ̀ yẹn dẹ̀ gbàdúrà kẹ́ ẹ dẹ̀ kẹ́bọn sí lára wò bóyá kò ní wọlé tàbí kẹ́ ẹ ṣá níbi ẹ̀yìn ọrùn bóyá kò ní wọlé ibi sáìdì ibi iṣan ọrùn báyìí kẹ́ ẹ gbé àdá sí tàbọ̀bẹ kẹ́ ẹ wò bóyá kò ní wọlé. Nǹkan tẹ́ ẹ máa fi dán agbára wọn wò ní ẹ̀yìn yan wa ẹ jí. Àsìkò tá a wà yìí we have to confirm this thing ojú ti la. Mo ní fọ́nrán kan téèyàn kan ti send sí mi mo máa sáré reply ẹ̀ rí ẹni yẹn obìnrin yẹn wọ́n ń ṣá ní àdá yẹn ò wọlé ó bọ́ra ẹ̀ bra nìkan báyìí ló wọ̀ wọ́n gbé àdá yẹn sí wọ́n ń là mọ́ wọ́n ń ṣá níkùn wọ́n ń ṣá lẹ́sẹ̀ toró ti iṣẹ́ ẹ ti wá ní ẹni kí wọ́n wá ka bíbélì yẹn sẹ́ ẹni kan ka kùránì yẹn sẹ́ kẹ́ ẹ ṣá wọn wò bóyá kò ní wọlé ẹ jára yín o wọ́n fẹ́ wá fi ẹ̀sìn yẹn gba agbára lọ́wọ́ yín ni o. Àwọn tó fẹ́ pa wá ṣe rí àwọn pásítọ̀ àwọn àfáà yẹn àti àwọn bandit yẹn wọ́n jọ ń ṣiṣẹ́ hand in hand ní Fúlàní jọ ni wọ́n. Iṣẹ́ tàwọn àfáà ní pé ẹ lọ sọ fún wọn pé kán da àwọn agbára wọn yẹn nù pé ó máa jẹ́ kán wọná. Tán bá ti wá lọ dànù àwọn yẹn máa wá fóònù wọn pé àwọn àdúgbò báyìí wọ́n sọ àdúgbò yẹn fún wọn gbogbo àwọn tó wà ń bẹ̀ mùsùlùmí ni gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ti lọ da gbogbo agbára wọn nù wọ́n ti gba Islam àti Kristẹni òun làwọn tó wà ń bẹ̀ wọn ò lágbára kankan mọ́ ilé òòṣà wọn ti dáná sun wọn ò lágbára kankan mọ́ àwọn èèyàn ní ok tó bá di next week à ń bọ̀ next week tó ti sọ fún àwọn bọ̀ yẹn àwọn àfáà yẹn wá ti rọra wábì kan wá farapamọ́ sí next week yẹn wọ́n máa wá síbẹ̀ wọ́n á dẹ̀ pa gbogbo àwọn tó wà lórí ilẹ̀ yẹn pẹ̀lú bismillah Allahu Akbar wọ́n á dẹ̀ máa pa wọ́n ìwọ tó wá ń pa ìwọ máa ṣe Allahu bismillah subhanallah wọ́n á dẹ̀ máa kẹ́bọn sí wọn lára bá á dẹ̀ máa wọlé wọ́n á máa ṣá wọn báyà dẹ̀ máa wọlé Allah ò lè ṣe nǹkan kan kò lágbára kankan ó máa ranjú lẹ̀ rọ̀gọ̀dọ̀ báyìí wọ́n ń wọnú ṣọ́ọ̀ṣì báyìí wọ́n gbé Jésù kan sórí ìkọ̀ báyìí pẹ̀lú ọwọ́ ẹ̀ méjèèjì níbi tán kàn mọ́ ó ranjú lẹ̀ báyìí wọ́n wo àwọn èèyàn sáré báyìí wọ́n dẹ̀ ń jí wọn gbé Jésù ò lè ṣe nǹkan kan àwọn pásítọ̀ kan yẹn máa pariwo Jesus answered by fire ní orúkọ Jésù wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ Jésù báyìí Jésù ò ṣe nǹkan kan ẹ tún ṣì ń lọ ṣọ́ọ̀ṣì yẹn kò yẹ kẹ́ ẹ mọ̀ pé wọ́n wá fi pa yín ni ẹ̀yin èèyàn yẹ jí àwa Yorùbá smart gan most educated tribe in Africa àwọn kan wá gbèwé lásán òfegè òfútù fẹ́ tẹ̀ wọ́n wá fi ń scam wa adẹ̀ ń tẹ̀lé wọn adẹ̀ ń gọ adẹ̀ ń datọwọ́ wálẹ̀ ẹ jára yín irọ́ lásán tó ń jẹ́sìn wọ́n gbé wá wọn fi pa wá ni kò sí agbára kankan nu Kùránì o ẹ má jẹ́ kí pásítọ̀ kan tàn yín ẹ má jẹ́ ká àfáà kan tàn yín kò ságbára kankan nu Bíbélì o ẹ padà lọ sílé yín ẹ lọ dira o ẹ rí bọ́n ṣe ń pa wọ́n fẹ́ pa everybody ni o wọ́n fẹ́ gbalẹ̀ ni o ẹ máa rá àwọn àfáà yẹn wọ́n lóògùn o gbogbo àwọn tó ti gba Islam tó jẹ́ àwọn aláwo wọ́n gba ìwé àkáǹtì wọn ni o ẹ jẹ́ ká fi ti Professor Pella ká fi kọ́gbọ́n o téèyàn ò bá ti learn pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn history yẹn ó máa repeat ara ẹ o Professor Pella ó gba Islam wọ́n gba agbára lọ́wọ́ ẹ̀ orí ìrun lọ́ pa sí o wọ́n mọ̀ pé tó bá ti fẹ́ lọ kírun yẹn á gba agbára yẹn lẹ̀ ẹ jára yín o kò sí nǹkan tẹ́ fẹ́ kànú Quran kò lè dáàbò bò yín o kò lè wo orí fífọ́ o irọ́ ni gbogbo ẹ o tá a bá ti fẹ́ dìbò ẹ má jẹ́ ká lọ dìbò fún mùsùlùmí tó jẹ́ pé ṣe ló gbé ìsìláàmù sórí wọ́n máa gbé ṣẹ̀ríà wọlé wọ́n máa pa wá ní o àwọn ará bí yẹn nǹkan tó ń wá ní gbogbo agbára tá a máa sà láti rí wípé
àwa Yorùbá á pọ̀ ju àwọn mùsùlùmí lọ, òun ni ká máa sa o. Àwọn wo ni àwa Yorùbá? Àwa tá à ń ṣe àṣà àti ìṣe wa, òun ni Yorùbá o. Àwọn mùsùlùmí wo? Àwọn ọmọ Lárúbáwá, òun ni àwọn mùsùlùmí. Àwọn wo wá ló ṣe aṣojú àwọn ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa? Òun ni àwọn ọmọ ẹrú yẹn o. Ẹ mọ̀ pé kò sí nǹkan tó kan ẹrú. Ẹrú fẹ́ kí ilé dàrú ni o. Ẹrú ó fẹ́ kí ilé kó bàjẹ́ ni o. Torí pé ẹrú ò nílé. Get ẹrú kò nílé. So wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ni o. Àwa ọmọ Yorùbá la ò gbọ́dọ̀ gbà o. Ìdí ní ìlọ ṣe ń bí ọ̀pọ̀lọpọ̀ ẹrú sí ẹrú máa fẹ́ yàwó rẹpẹtẹ, á máa bímọ rẹpẹtẹ torí pé wọ́n fẹ́ pọ̀ jù wá lọ, kán lè take over, kán lè gbalẹ̀ wa. Wọ́n ń kó àwọn ẹrú míì wọlé láti òkèèrè, láti ilẹ̀ Haúsá, kán máa bọ̀ lórí ilẹ̀ wa. Gbogbo àwọn iṣẹ́ tó yẹ káwọn ọmọ wa ṣe, àwọn ọmọ Yorùbá wọn ò ṣe o. Gbogbo àwọn ọlọ́kadà yẹn, àwọn ọmọ Fúlàní ló wà ń bẹ̀ o. Wọ́n ń fojú wo gbogbo kọ̀ọ̀rọ̀, gbogbo ìjọ tó bá máa wá, wọ́n á lè mọ bí tó ti máa lọ pa wọ́n ni o. Ẹ jára yín o. Ẹ jára yín o. Ẹ̀sìn Islam, ẹ̀sìn Fúlàní ni o. Tí mọ́sìkì bá ti wà ládùúgbò ẹ, wàhálà ti wà ládùúgbò ẹ nìyẹn o. Gbogbo yín ojú lalákan fi ń ṣọ́rí o. Ẹ gbọ́dọ̀ máa ṣọ́ wọn. In fact, tó bá tiẹ̀ kì í ṣe mùsùlùmí, lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa wọ àwọn mọ́ṣáláṣí yẹn, àwọn yàrá tó máa ń tì pa ní mọ́ṣáláṣí yẹn, ẹ lọ máa já kí yẹn, kẹ́ ẹ máa wo nǹkan tó kó síbẹ̀. Ìdí ni pé àwọn yàrá yẹn lọ́ máa kó àwọn nǹkan ogun sí, ìbọn, àdá, ìgò, ibẹ̀ lọ́ máa kó sí o. Ìwọ ẹ̀yin tẹ́ bá ní mọ́ṣáláṣí ládùúgbò yín, ó dẹ̀ kí ń ṣe mùsùlùmí, mọ bó ṣe máa dọ́gbọ́n wọnú mosque yẹn, lọ wo àwọn nǹkan tó tọ́jú sínú àwọn yàrá yẹn, wọ́n ní engine room ní ibẹ̀, àwọn generator la kó síbẹ̀. Irọ́ ni o. Ìjọ tó bá máa wá ṣe yín ní ṣùtà, ibẹ̀ lọ́ máa kó bọn sí o. Àwọn tó fẹ́ pa yín, wọ́n máa bá yín kírun lálẹ́, ẹ ò dẹ̀ ní mọ̀. Ẹ ní mọ̀. Tẹ́ bá ti ń rí ojú tuntun, àwọn ojú tí ẹ ò rí ládùúgbò yín, ẹ fi gbé ta o. Tẹ́ bá ti ń rí àwọn Fúlàní ṣagolóṣago yẹn tó ń ṣakíní kiri, wọ́n fẹ́ pa yín ni o, wọ́n ń fojú fílẹ̀ ni o. Gbogbo àwọn àfáà yẹn, ẹ máa rí orúkọ tó máa jẹ́ bíi ṣèyíkì, bíi ṣéwù, àwọn orúkọ tí ò ń ṣe orúkọ Yorùbá ló máa jẹ́. Olórí burúkú ni wọ́n, Fúlàní ni wọ́n fẹ́ pa wá ni o. Ẹni òfò ni wọ́n o. Téèyàn kan bá ní kẹ́ gba Islam lẹ́ẹ̀kan sí, tàbí ní kẹ́ gba Christianity, ẹ confirm nǹkan tẹ́ fẹ́ gbà kẹ́ tó gbà o. Àwọn bàbá wa ẹ̀tàn ni wọ́n lò tán fi gbé ẹ̀sìn yẹn wọlé o. Wọ́n kọ́kọ́ sọ fún wọn pé ẹ máa ṣe tí yẹn máa ṣe. Ìgbà tó rí pé àwọn bàbá yẹn ti dàgbà, wọ́n ti lọ, àwọn bàbá tó lágbára tó ti lọ yẹn, àwọn ọmọ tí wọ́n fi agbára yẹn lé lọ́wọ́, wọ́n wá fi ẹ̀tàn, ìgbà yẹn náà bẹ̀rẹ̀ fi lo lọ́jíìkì pé tó bá lo kíní yóò máa wọ náà, lọ da kíní yẹn nu o. Scope tán lónìí yẹn o. Àwa ọmọ la máa wá padà sí díẹ̀ báyìí, a máa wá lọ tún ṣe. Gbogbo àwọn agbára yẹn àwa náà máa wá refine ẹ lọ ṣòkígbẹ́ o. Ẹ lọ ṣe fọ́bọ̀n, tán bá gún ẹ ní gò tí ò ní wọlé, tán bá ṣá ẹ ládàá tí ò ní wọlé, ẹ lọ ṣe o. Kò sínú Kùránì, kò sínú Bíbélì o. Táàfà kan àbí pásítọ̀ kan bá ní kẹ́ wá gba ẹ̀sìn òfò kan, ẹ sọ pé kò sí wàhálà, ṣe bẹ́yìn wà nú ẹ̀sìn yẹn, kí la lè kà tó máa ṣiṣẹ́ fún ìgò, tán bá gún wá ń gò tí ò ní wọlé, tó wá ní yasin, ó yẹ ká yasin yẹn, àwẹ kẹ̀dẹ̀ wá gò kan, ẹ ti fọ́gò yẹn, ẹ ká yasin àfà. Táàfà yẹn bá ti ká yasin tán, ẹ kàn ra, ẹ lè ní kó sign, ẹ kàn, torí ti bá ní mi ìfẹ́ kẹ́ gún níbi tí nǹkan máa ti ṣe, ẹ ní kó rúdì sẹ́yìn, ibi tó bá ti fẹ́ kírun yẹn, ẹ wá gún níbi ojúdì, ibẹ̀ ní kẹ́ ti gún, kẹ́ já pọ̀ mọ́ ojúdì, tó bá tó bá fẹ́ yàgbé, ibi tó máa bá yàgbé ó lè tó bí 16, ibi tẹ́ ti máa gún nìyẹn, kò ní kú. Ṣé get? Tó bá yẹ pé ti àdá lónà òun ní, ẹni kó na ẹsẹ̀ báyìí, kó na ẹsẹ̀ yẹn, ibi iṣan ẹsẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ yẹn, ibẹ̀ ní kẹ́ ti ṣá, tàbí kẹ́ ṣá ń kókósẹ̀. Tí ò bá ti wọlé, ìgbà yẹn tó lè gba ẹ̀sìn o. Ẹ jára yín o. Ẹ̀sìn irọ́ lásán ni o. Àsìkò tá a wà yìí, this is 2026. By 2030, àwọn àfáà yẹn ṣe a ní ká máa yaṣọ mọ́ wọn lọ́rùn. Anybody tó bá ti já àfáà, ẹ máa nà wọ́n. Ẹ máa dánṣẹ́ wò lára wọn. Ẹ jára yín o. Àwọn tá a bá yẹ ti bímọ, tàbí àwọn ọmọ àwa tá a bá ṣe ń bímọ, àti àwọn ọmọ tá a ti bí sẹ́yìn, ẹ jẹ́ ká lọ change orúkọ wọn sí orúkọ Yorùbá, tó bá yẹ pé ọmọ Yorùbá ni wọ́n o. Ẹ má pe àáfàá fún ìkómọ, ẹ má pe àáfàá fún òkú, ẹ má pe àáfàá fún bóyá ẹ fẹ́ sílé, ẹ má pe wọn fún nǹkan kan o. Ìtàn ló ń kà fún yín o. Àwọn Kùránì tí wọ́n ń kà fún yín, òun ni mò ń kà tẹ́ ẹ̀ rí yẹn o. Àwọn Kùránì tó máa kà fún yín, ẹ máa ní ẹyẹ tẹ́wọ́ Bismillahirrahmanirrahim, wọ́n á máa jẹnu wúyẹ́wí, wọ́n lè tó bí 15. Wọ́n á ní odindi Kùránì la fẹ́ sọ̀kalẹ̀, wọ́n á ní kẹ́ jókòó sáárín, ìwọ náà máa jókòó sáárín, wọ́n máa kà tàn, ajá ń sáré owó ń jóná, bẹ́ẹ̀ bí Muhammadu ṣe dìde, ẹ̀yin obìnrin ẹ máa borí yín, nǹkan tó ń kà fún ẹnìyẹn náà, ìtàn ní kò ní ìtumọ̀, ìwọ dẹ̀ ń ṣe àmì láì ṣe òmùgọ̀. Òmùgọ̀ nìkan ló máa ka nǹkan fún.
tó dẹ̀ máa ṣe àmì tí ò mọ ìtumọ̀ nǹkan tó ń kà fún. Like ẹni tí ẹ̀yin náà jẹ́ ká wo kíní yìí náà, ẹni tí orí ẹ̀ ò pé nìkan ni wọ́n máa ka nǹkan kan fún ẹ, wàá dẹ̀ máa ṣe àmì, wọ́n máa dín ohùn, wọ́n ṣe ń dín ohùn yẹn kò jọ pé wọ́n ń sun rárá náà, bí wọ́n ń sun rárá ni náà, wọ́n ń kéwì. Òkè ṣé èèyàn kan lè máa kéwì fún wa ń sìn tí ó dẹ̀ kí ń ṣàdúrà ká dẹ̀ máa ṣe àmì? Bó ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ kán fi ohùn dúndùn, ẹ má jẹ́ kí wọ́n fi scope yín, irọ́ lásán ni o, òfegè ni o. Quran ò lè ṣe nǹkan kan, Allah ò lè ṣe nǹkan kan, wọ́n gbé wá láti wá fi gba ilẹ̀ wa, láti wá fi pa wá ni o. Ẹ jára yín. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè o, olúwa ilé Kàbá ni, paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Allahu aláṣiṣẹ́. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọ̀láàtì ti ṣetán. Allahu ni alájùlọ. Kò sẹ́nìkan tí ìjọ́sìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu alágbákò. Ní orúkọ Allahu aláàánú, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá, aláàánú, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Allah ṣépè ń bẹ̀ yẹn, àmì elépè làlá. Quran 1:1:1. Ọwọ́ Àbílàábì méjèèjì ti ṣòfò. Mo sọ fún yín náà. Òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti àwọn ohun tí ó ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀, kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjò fòfò. Àti ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn, ó máa wọná. Igba ọ̀pẹ pọ̀npọ̀nrán máa wà ní ọrùn rẹ̀. Quran 4:89. Wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́, kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Nítorí náà, ẹ má ṣe mú ọ̀rẹ́ àyò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam nítorí ẹ̀sìn Allahu. Tí wọ́n bá kẹ̀yìn, tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Kí ẹ má sì mú ọ̀rẹ́ àyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 9:123. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín. Ẹ máa kanra mọ́ wọn, kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 9:5. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bá dè wọ́n ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Quran 9:23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ àyò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Quran 9:111. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì. Ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ? Nítorí náà, ẹ máa dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrè jẹ ńlá. Quran 8:12. Rántí nígbà tí Olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà, ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀,
èmi Àláwù yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà, ẹ máa gé wọn lọ́rùn, kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Quran 5:33. Ẹ̀san àwọn tó ń gbógun ti Àláwù àti òjíṣẹ́ rẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 3:161. Kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jímú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Ẹnikẹ́ni tí ó bá jí ọrọ̀ ogun mú síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tí ó jí mú nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà, a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san ohun tí ó ṣe níṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́, a ò sì ní ṣe àbòsí sí wọn. Quran 9:29. Ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Àláhù àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Àláhù àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 5:51. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Júù àti Kìrìsìtẹ́nì, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ àyò. Apá kan wọn ni ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Àláhù kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Quran 8:39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Àláhù nìkan pátápátá. Nítorí náà, tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Àláhù ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 14:4. A kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀, nítorí kí ó lè ṣàlàyé ẹ̀sìn fún wọn. Nígbà náà, Àláhù yóò ṣì ẹni tí ó bá fẹ́ yóò ṣì í lọ́nà, ó sì máa tọ́ ẹni tí ó bá fẹ́ yóò tọ́ ọ sọ́nà. Òun ni alágbára, ọlọ́gbọ́n. Quran 15:6. Wọ́n wí pé ìwọ tí wọ́n sọ àlìkùránì kalẹ̀ fún, dájúdájú wèrè ni ọ́. Quran 2:216. A ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí, ohun ìkórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Àláhù nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 9:14. Ẹ jà wọ́n lógun, Àláhù yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín. Ó máa yẹpẹrẹ wọn, ó máa ràn yín lọ́wọ́ lórí wọn, ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn. Àláhù ni alájùlọ. Àláhù alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi. Ògo ni f'Olúwa mi atóbi. Ògo ni f'Olúwa mi atóbi. Àláhù ló mọ àwọn tó ń sìn ín. Rọ́bánà walákàlẹ̀ àbùkù. Àláhù ni alájùlọ. Àláhù alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Àláhù ni alájùlọ. Àláhù alágbákò. Àláhù ni alájùlọ. Àláhù aṣinilọ́nà. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Àláhù ni alájùlọ. Àláhù alábùkù. Ní orúkọ Àláhù aláàánú, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Àláhù, Olúwa gbogbo ẹ̀dá, aláàánú, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí.
fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Alápẹ̀lépè, àmín. Quran 58 verse Allah lè ṣépè 22. fẹ́ jánu mi. O ò ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀, kódà kí wọ́n jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn. Àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn. Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́, ó sì máa mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra èyí tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Quran 33 verse 61. Wọ́n di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n. Ẹ mú wọn kí ẹ sì pa wọ́n tààrà. Quran 8 verse 17. Ẹ̀yin kọ́ lẹ pa wọ́n, ṣùgbọ́n Allahu ló pa wọ́n, àti pé ìwọ kọ́ ló jùkò nígbà tí o jùkò, àmọ́ dájúdájú Allahu ló jùkò, nítorí kí Allahu lè fi àmì wò dáadáa kan àwọn onígbàgbọ́ òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ni. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́sálásí haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Nítorí náà, tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 67. Kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí ọwọ́ rẹ̀ máa fi ba àwọn ọ̀tá rẹ̀ lórí ilẹ̀ dáadáa ní ti pípa. Ẹ̀yin ń fẹ́ ìgbádùn ayé, Allahu sì ń fẹ́ tọ̀run. Allahu sì ni alágbára, ọlọ́gbọ́n. Quran 8 verse 60. Ẹ pèsè sílẹ̀ dè wọ́n nǹkan ìjà tí agbára yín ká nínú nǹkan àmúṣagbára, àti àwọn ẹṣin orí ìso tí ẹ̀yin yóò fi máa dẹ́rù ba ọ̀tá Allahu àti ọ̀tá yín pẹ̀lú, àti àwọn òmíràn yàtọ̀ sí wọn tí ẹ̀yin kò sì mọ̀ wọ́n, Allahu sì mọ̀ wọ́n. Ohunkóhun tí ẹ bá ná lójú ọ̀nà Allahu fún ogun ẹ̀sìn, a ó san padà fún yín ní kíkún, a ò sì ní ṣe àbòsí sí yín. Quran 106. Ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò, fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, ẹ̀yin ará Kùréṣí, ẹ máa jọ́sìn fún Allahu, Olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, tí ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ ní àsìkò ìpayà. Quran 92. Allahu fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra. Ó tún fi ọ̀sán nígbà tí ọ̀sán bá pọ́n búra. Ó tún fi ẹni tí ó dá akọ àti abo búra. Dájúdájú, ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ yín. Ní ti ẹni tí ó bá tọrẹ tí ó sì bẹ̀rù Allahu, tí ó tún pe ẹ̀san rere ọgbà ìdẹ̀ra ní òdodo, a sì máa ṣe iṣẹ́ rere ní ìrọ̀rùn fún un. Ní ti ẹni tí ó bá ya ahun, tí ó tún sì rí ara rẹ̀ lẹ́ni tí ó rọrọ̀ tayọ ẹ̀san ọ̀run, tí ó tún pe ẹ̀san rere ọgbà ìdẹ̀ra ní irọ́, a sì máa ṣe iṣẹ́ aburú ní ìrọ̀rùn fún un. Dúkìá rẹ̀ kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ nígbà tí ó bá parun, tí ó jábọ́ sínú iná. Dájúdájú, tiwa ni láti ṣàlàyé ìmọ̀nà, àti pé dájúdájú tiwa ni ọ̀run àti ayé. Nítorí náà, mo ti fi iná tó ń jó fòfò kìlọ̀ fún yín. Kò sí ẹni tí ó máa wọ inú rẹ̀ àfi olórí burúkú, ẹni tí ó pe òdodo ní irọ́ tí ó sì kẹ̀yìn sí i. Wọ́n sì máa gbé iná jìnnà sí olùbẹ̀rù Allahu,
ẹni tó ń fi dúkìá rẹ̀ tọrẹ tó sì ṣàfọ̀mọ́ rẹ̀. Kò sì sí oore ìdẹ̀ra kan tí o ní lọ́kàn láti gbà ní ẹ̀san ní ọ̀dọ̀ ẹnikẹ́ni, bí kò ṣe pé láti fi wá ojú rere Olúwa rẹ àti ẹni gíga jùlọ. Láìpẹ́ o sì máa yọ́nú sí i. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo Subhana ni fún rabbiyal Olúwa a'la mi wa àtóbi. bihamdi. Subhana Ògo ni rabbiyal fún a'la Olúwa wa mi bihamdi. àtóbi. Allahu ló mọ àwọn tó ń sìn ín. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu aláṣìṣe. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Subhana Ògo ni fún rabbiyal Olúwa mi a'la. àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alágbákò. Allahu ni alájùlọ. Allahu aṣinilọ́nà. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alábùkù. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Attahiyatu lillahi. Ìdẹ̀ra fún ọ, ìwọ ànábì. Asakiyatu lillahi. Àti àánú Allah àti ìbùkún rẹ̀. Assalamu alayka. Ìdẹ̀ra fún ọ àti àwọn ìránṣẹ́ Allah. Ayọ̀ ànábì. Mo jẹ́rìí pé kò sí kinní kan àyàfi ṣìgìdì Allah. Wàhálà lè bá di láì. Àti pé mo jẹ́rìí pé Muhammadu ni ìránṣẹ́ àti òjíṣẹ́ Allahu.